Ṣèyí Mákindé wà láì a máa fi ẹrù bọ Ìbàdàn láti ni ìwọ la máa fi palẹ̀ tutù Ìbàdàn ìwọ la máa fi palẹ̀ mọ́ ìwọ Ṣèyí Mákindé a máa fi palẹ̀ tutù Ìbàdàn mọ́ ni. Kí ni ti wà clearly sí everybody nísìnyí báyìí pé n ò fẹ́ kí wọ́n gba àwọn ọmọ yẹn sílẹ̀ àwọn yúùtù tó dẹ̀ tún fẹ́ dìde n ò tún jẹ́ kí wọ́n dìde o tún gbógun tì wọ́n o náwọn tọ́ọ̀gì tiẹ̀ ọ̀rẹ́ ẹ̀kú ti sọ fún wa ṣé o ti jẹ́ kó yé wa bẹ́ẹ̀ ṣe ń gbà àwọn èèyàn jáde bẹ́ẹ̀ ṣe ń mú wọn wọlé. You yourself you are under crime. Bàbá Oyèdòkun ìdí tí wọ́n ṣe gé orí ẹ̀ sọ̀kalẹ̀ lọ́rùn ẹ̀ ni wípé ó padà dá àwọn kan mọ̀ lára àwọn tó jí wọn gbé. Ẹ fúnra o gbogbo ọmọ Ọ̀yọ́ ẹ fúnra sí gọ́vnà Ṣèyí Mákindé gbogbo ọmọ kóòtù àjíire ilẹ̀ Yorùbá ẹ fúnra sí gọ́vnà Ṣèyí Mákindé ó ti gbàbọ̀dè pẹ̀lú àwọn nọ́dánà láti kógun tẹ́rọ́rìsì jálẹ̀ Yorùbá. Ẹ̀yin èèyàn wọ́n ti ń fi èpè àti àṣàsì ránṣẹ́ sí Ṣèyí Mákindé o wọ́n ní Ṣèyí Mákindé ti fẹ́ jẹ́ alábọ̀dé fún ìlú Ìbàdàn ó ní ìlú Ọ̀yọ́ pé Ṣèyí Mákindé ó ti kọ́ àwọn Fúlàní bíi fámìlì ẹ̀ mọ́ra pé kí Ṣèyí Mákindé kì í sọ ọmọ Yorùbá pé Fúlàní ni Ṣèyí Mákindé o ẹ wo ẹnu mi kọ́lẹ̀ tí máa gbẹ́ wọn kẹ̀kẹ́ fìdílé kẹ́ wá gbọ́n nǹkan tí àwọn mami Yèyé Dára àtàwọn olólùfẹ́ wọn bí wọ́n ṣe tú àwọn pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí Ṣèyí Mákindé ẹ jọ̀ọ́ bá mi like kẹ́ bá mi share fídíò yìí. Very glaring to everybody báyìí wípé Ṣèyí Mákindé ò fẹ́ rí imí Ìgbòho látàn bíi kí ọ̀tá Ìgbòho kó kú bíi kí ọ̀tá ẹ̀ parẹ́ máyé lára bíi kán má gbúrò nǹkan tó ń jẹ́ Ìgbòho. Kí ló dé nígbà tí ò ṣe pé ó lóun fẹ́ díje gómìnà kò ní political party ẹnu ìgbà tí bàbá fún wọn freedom náà ṣẹ̀ṣẹ̀ join APC ipe ore lore wọ́tọ̀ òkè ó dẹ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn PDP náà ṣe nísìnyí wọ́n ti di APC kò sí wàhálà ìgbà tó ń ṣe PDP gan Mákindé ó gbógun tí ó tún join APC Mákindé kúkú wá yí pé fúnra ẹ̀. Now báwo lọ́bọ ṣe ń ṣorí tí náà kí ò ṣe tí ẹ̀yin ọmọ Yorùbá ò bá lè dìde lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ogun tí àwọn nọ́dánà fẹ́ gbé wá kó wá torí wọ́n ti ń challenge wa hóhà nísìn láìsí àní-àní bẹ́ẹ̀ nǹkan tó bá mú àwọn nọ́dánà tó kúrò ní north tó wá sí south tó wá jí wa gbé tí wọ́n pa wá lọ́kọ tó pa wá láya tó ń jí àwọn ọmọ wa gbé tí gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ fail tó ń shield wọn tí wọ́n fọwọ́ protect wọn torí àǹfààní nǹkan tó fẹ́ jẹ lọ́dọ̀ àwọn nọ́dánà tá a bá wá rí àwa láàrin àwa aráàlú tá a ní ara wa tá a lákíkanjú àwọn ọmọ líle wa tó wá dìde wípé yes enough is enough àti wípé gan kí ló dé tẹ lọ ń gbé nínú igbó ṣé kò tí ì tó hàn sí Fúlàní láyé tá wà yìí wípé ayé ò gbénú igbó mọ́ kí náà ń ṣe nínú igbó tíṣẹ́ ọwọ́ wọn bá mọ́ gan-an kí dẹ̀ lẹ̀ṣẹ̀ tí Ìgbòho dá wọ́n pa èèyàn ní ìlú ibi tí wọ́n forí ẹ̀ sọlẹ̀ sí tó bá ń gbọ́ Sunday Ìgbòho ìlú ló ń jẹ́ Ìgbòho tí ṣe Sunday Adéyẹmọ tó ń promote ẹ̀ káàkiri àgbáyé torí gbogbo ibi ló ti ń gbọ́ Sunday Ìgbòho tó ń promote ìlú Ìgbòho gbogbo orílẹ̀-èdè tó ti gbọ́ Ìgbòho lénìí àdé Ìgbòho rí èmi gan tí mò ń sọ̀rọ̀ mi step Ìgbòho rí tí n bá dé Nàìjíríà máa ṣẹ̀ lọ sí ìlú tó ń jẹ́ Ìgbòho àìmọye wa bẹ́ẹ̀ báwo lọ́bọ ṣe ṣorí tí náà kí ò ṣe nǹkan tó fún nọ́dánà tó fún ní àyà tó kì í láyà tó fi nọ́ọ̀tì ọ̀dọ̀ ẹ̀ sílẹ̀ tó wá sí south lọ́dọ̀ wa nílẹ̀ bàbá wa tó wá pa wá tó ń jí wa gbé tí wọ́n pa wọ́n láàrin oko táwọn obìnrin wa àwọn ìyá wa ń lọ market tí wọ́n wèlé wọn lọ́nà tí wọ́n ń rèpù wọn forcefully àtoríṣiríṣi bẹ́ẹ̀ tí gọ́ọ̀mẹ̀ntì ò dẹ̀ rí ìkọ̀kọ̀ ṣe táwọn aráàlú wa la dìde nísìn láti gba ẹ̀mí ara wa là enough is enough tí àwọn terrorists tí wọ́n wá ń kọ lẹ́tà sí gọ́fúnà ìkan lára gọ́fúnà ilẹ̀ Yorùbá tí wọ́n pa kúkúrú tó pa gúngùn tó tiẹ̀ tún jẹ́ wípé gọ́fúnà yẹn o lọ́wọ́lọ́wọ́ yìí about 50 people ló wà ní captivity àwọn terrorists tó kọ lẹ́tà sí gọ́fúnà yẹn kan wá máa wọ́ọ̀nù gọ́fúnà pé kí gọ́fúnà wọ́ọ̀nù àwọn ọmọ wa àwọn èèyàn wa tó fẹ́ protect wa pé wọ́n fẹ́ gbà wá lọ́wọ́ ìkòkò ajégunjẹran terrorists náà dáná kan wá ní kí gọ́fúnà bọ́ síta kó máa wọ́ọ̀nù ẹ̀ àwọn ò tiẹ̀ fẹ́ gbúròó ẹ̀ mọ́ kí Gumi máa sọ síta wípé tí president Tinubu tí wọn ò bá wọ́n ní Ìgbòho wọ́n fẹ́ dá ethnic wọ̀ sílẹ̀ ogun ẹlẹ́yàmẹ̀yà ológun yẹn gan la fẹ́ jà ibi tá a fẹ́ gbé obì sí obì ti padà lálẹ́ wò bẹ́ẹ̀ ṣe bẹ́yìn lẹ́ pariwo one Nigeria is not negotiable ṣe ọmọ yóò ìgbà táwa ti sọ fún wa pa fẹ́ lọ ọmọ Yíbò láwọn fẹ́ lọ àwa náà la fẹ́ lọ ẹ̀yin nọ́dẹ́nà lẹ́ pariwo one Nigeria is not negotiable ẹ má tiẹ̀ tí ìbẹ̀rẹ̀ ogun ẹlẹ́yàmẹ̀yà ẹ jẹ́ àfi àdáka sàdá sí kinní ìkájókòó ká pín kinní yìí bó ṣe yẹ ká ṣe pé kó ní kálukú mọ́ kó protect territory ẹ̀ ká wá wo lórí burúkú tó máa ní ìrànpa èmi àtòun
pọ̀ ó máa kúrò ní ọ̀dọ̀ títí ẹ wàá wá sọ́dọ̀ títí mi wàá wá máa pa àwọn èèyàn mi. Tí àwọn àgbààgbà wa bá ku ẹnu tí wọn ò lè sọ̀rọ̀ tí wọn ò lè dún pẹ́kẹ́ ìgbà tí Buhari wà ń bẹ̀ wọ́n ní kì í ṣọmọ wọn ló wà ń bẹ̀ elédè kejì ni kò gbédè wa wọn á pa wá ọmọ wa ló tún wà ń bẹ̀ kí ló tún ṣe àwọn àgbààgbà tí wọn ò lè sọ̀rọ̀ ó tún ti di tá a bá ti complain nípa insecurity bóyá wọ́n gbógun ti ìjọba Tinubu ṣé nǹkan ò ti ṣe àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá èmi ò ń búyàn mi ò búyàn mo ní ṣe nǹkan ọ̀rọ̀ ni mo mọ̀ sọ. Gọ́vnà Ṣèyí Mákindé of Ọ̀yọ́ State ẹ bá wa gbà wọn ọmọ wa ẹ gbà wọn jáde àwọn tó kù á ọmọ fẹẹtì wọn àwọn ìyàwó wà ń bẹ ọmọ àkókò wà ń bẹ àwọn ọmọ 2 years 3 years lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo wọn náà wà ń bẹ. Ṣé gọ́vnà Mákindé ti gbàgbé àwọn èèyàn wa síbẹ̀ ni àgbúrò nǹkankan mọ́ látọ̀dọ̀ gọ́vnà Mákindé ṣé ó ti sinmi ni ṣé wọ́n ti gbàgbé wọn ṣé wọ́n ti fi wọ́n jin tẹ́rọ́rìsì nítorí Ìgbòho ni gọ́vnà Mákindé dẹ̀ ń bá jà sí i. Ọ̀yọ́ ń pè ọ́ ó ní gọ́vnà Mákindé ń bá jà sí i tẹ́nà gọ́vnà Mákindé máa tún ní next year May. Kí ló fẹ́ eré àsápajúdé tí ó lè rojú ráyè láti tọ́jú àwọn tí ó gọ́vàn lé lórí tó jẹ gómìnà lé lórí tí kí láǹfààní àgbàlagbà tán ló wà lọ́jà tí orí ọmọ tuntun wọ́. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu President Bọ́lá Ahmed Tinubu PBAT à ń bẹ̀ yín ni ẹ ṣé o à ń bẹ̀ yín ni ẹ má fi dá gọ́vnà Ṣèyí Mákindé lótìtọ́ ni ó ṣì wà wù ó ń figagbága stemi ò mọ ibi tí gọ́vnà ti ń figagbága pẹ̀lú pírẹsidẹ́ǹtì tí ò bá jẹ́ àrífín. Nǹkan ṣẹlẹ̀ ní stéètì ẹ ìwọ ló yẹ kó ránṣẹ́ pé wọ́n ní federal wípé àjálù burúkú ti ṣẹlẹ̀ ní territory ẹ ò nídìí support federal ṣùgbọ́n Ṣèyí Mákindé rí rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ó ti rí rẹ̀ nítorí pé ó ti pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn Gúmi àwọn nọ́dánà wọ́n ti kì í láyà àwọn fanatic Muslim ilẹ̀ Yorùbá wọ́n ti support ẹ̀ wọ́n ní kó máa jó níṣó kó ba ìjọba Tinubu jẹ́ kó má fi Ìgbòho lọ́rùn sílẹ̀ àti gbogbo ọmọ Ọ̀yọ́ kó bẹ̀rẹ̀ sí ní gbógun tiwọn. Tí ó bá wá jẹ́ bẹ́ẹ̀ Peter Obi lọ kí Mákindé rojọ́ bẹ́ríbẹ́rí fún Peter Obi ó rojọ́ mọ́mọ Yorùbá ẹgbẹ́ ẹ̀ lẹ́sẹ̀ bóyá nítorí Mákindé ti tàn mọ́ ọmọ Yíbò ó ló yà sáwọn ọmọ Yíbò ju Yorùbá lọ. Ó fẹjọ́ President Bọ́lá Ahmed Tinubu ó fi sun ọ̀tá ẹ̀ torí rival àwọn méjèèjì ní Peter Obi àti bàbá PBAT lọ́wọ́ ẹ̀. Mákindé ro ẹjọ́ bẹ́ríbẹ́rí ó rò ó mọ́ Tinubu lẹ́sẹ̀ fún àwọn ọ̀tá ẹ̀ kí wọ́n lè gbìmọ̀ kan lè pa á torí pé Mákindé fẹ́ kí àwọn nọ́dánà kan fi òun rọ́pò Tinubu ní next year presidential election. Ó ti wá support àwọn terrorists báyìí láti yabo Ọ̀yọ́ láti pa Ọ̀yọ́ kó take over gbogbo ilẹ̀ Yorùbá kí wọ́n máa pa wá lógúnlógún bí wọ́n ṣe pa Mr. Oyedokun. Information tó tẹ̀ wá létí ni wípé bàbá Oyedokun ìdí tí wọ́n ṣe gé orí ẹ̀ sọ̀kalẹ̀ lọ́rùn ẹ̀ ni wípé ó padà dá àwọn kan mọ̀ lára àwọn tó jí wọn gbé. Ẹ fúnra o gbogbo ọmọ Ọ̀yọ́ ẹ fúnra sí gọ́vnà Ṣèyí Mákindé gbogbo ọmọ kóòtù àjíire ilẹ̀ Yorùbá ẹ fúnra sí gọ́vnà Ṣèyí Mákindé ó ti gbàbọ̀dè pẹ̀lú àwọn nọ́dánà láti kógun tẹ́rọ́rìsì jálẹ̀ Yorùbá pẹ̀lú àwọn fanatic ó wà lára àwọn tó ló sọ̀pọ̀tì Gúmi tó fi gbé Gúmi wá Gúmi tó ń bẹ́ orí àwọn èèyàn tó jẹ́ pé ó lídà àwọn báńdíìtì tẹ́rọ́rìsì ní kí ló wá gbèsè ní tẹ́rítírì ẹ kò pẹ́ kò jìnnà àsọ bẹ́ẹ̀ àní Gúmi tó wà yìí àní yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn o àjàǹtí èlé kò parún kò pọ̀ṣù tí wọ́n gbé Gúmi wá tí àwọn fanatic ọmọ àlè olóbùkú tí wọ́n gbé Gúmi wá àtàwọn jihadis ẹgbẹ́ àwọn terrorist ẹgbẹ́ síbàdàn àbálọ àbábọ̀ lẹ́yìn ìgbà tó ti papapa wọ́n ṣètò wá kó fresh people máa tẹ́ ẹ̀ ń wò tó ń sọ̀rọ̀ yìí wọ́n ti gé orí ẹ̀ lọ o wọ́n kó wọn mọ́ àwọn tó lọ kó l'Ógbómọ̀ṣọ́ going to 2 months ìsìn gọ́vnà Ṣèyí Mákindé ti àbádọ́nù wọn sínú igbó pẹ̀lú tẹ́rọ́rìsì. Àwọn tó wà nílùú gọ́vnà Mákindé ń wèlé wọn kiri ó ní kí wọ́n pa wọ́n lógúnlógún ó ní kí wọ́n pa wọ́n lọ́gbọ̀nlọ́gbọ̀n bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí òun ni nítorí Ìgbòho protect wa ipe kú àìtẹ́ṣe máa pa wá kí ni Ìgbòho sọ kí lè ṣe Ìgbòho
tí wọ́n kọ lẹ́tà tí wọ́n fi lẹ́tà burúkú ránṣẹ́ pé kó lọ pàgbó tí ò bá lè mú kó yẹ lọ́wọ́ wò kó ṣe ní ẹ̀ mọ́lẹ̀ kó má jẹ́ kó dún mọ́ nílẹ̀ Yorùbá nítorí kíni nítorí àwọn fẹ́ máa pa ìran Yorùbá kò dẹ̀ sẹ́nibọ̀dì tó gbúdọ̀ yẹ̀ wọ́n lọ́wọ́ wò ìyí lẹ fi máa mọ̀ wípé Àjẹkẹ́ lánàá mọ́kú lónìí ní ìgbà tí Buhari wà ń bẹ̀ ṣe mọ̀ wípé àsìkò Buhari ni wọ́n kó gbogbo nǹkan oríṣiríṣi wá sí Ìbàdàn tó fẹ́ wá pa ọmọ Adéyẹmọ sílé gọ́vnà ìgbà náà Ṣèyí Mákindé ni kò dẹ̀ sí bọ́n ṣe máa ṣe irú nǹkan tó lámìlaka tó yẹn nínú ilé Ìgbòho tí gọ́vnà ọbẹ̀ tán ní kọ́kọ́ kàn sí tẹ́ bá nírọ́ ni mo pa ẹ wo nǹkan tó ṣe fún Auxiliary ìgbà tó Auxiliary ń pa àwọn aráàlú gẹ́gẹ́ bá a ṣe gbọ́ tó ń pa kúkúrú tó ń pa gúngùn Mákindé ò sọ̀rọ̀ kò wú kọ́kọ́dù tó ìgbà tó wá ṣe tó kan àwọn fámìlì ẹ̀ ó mú Auxiliary ó dá padà sínú prison bí tó ti mú Súrì tó jẹ́ ìkan lára àwọn boys Auxiliary gbogbo wọn ni wọ́n jọ ṣiṣẹ́ fún Mákindé ní ìgbà tó fẹ́ ṣe first term àti second term ìgbà tó lò tán nísìnyí wọn ló bojú wọn jẹ́ ìgbà tó ti wá ju ọ̀gá wọn Auxiliary sínú ẹ̀wọ̀n Súrì ìyẹn bá ní àwọn dẹ̀yìn lẹ́yìn Mákindé o lè ju ọ̀gá wọn sínú ẹ̀wọ̀n kó tún máa expect loyalty lọ́dọ̀ àwọn ti join accord Ọ̀yọ́ ló pè wọ́n o Mákindé tún ti lọ mú ilé Súrì ó ti wó lulẹ̀ by their fruit ye shall know them àdẹ̀gbọ́n nínú ìròyìn wọn ní Mákindé àti Ganiyu Ige Adams wọ́n ń ṣiṣẹ́ papọ̀ ní o ẹ̀dẹ̀ ti mọ̀ wípé ẹni ọmọ Yorùbá ọmọ kóòtù tí Ganiyu Ige tó bá ti fà má bẹ́ bí kán máa pa ìran ọmọ Yorùbá kán máa pọmọ Yorùbá kán máa pọmọ Yorùbá ló máa ń ṣe wọ́n gbogbo ẹ̀ la wá sọ lónìí ṣé ẹ ti rántí bàbá Oyèdòkun ẹ má gbàgbé wọn o tó bá wá rí bẹ́ẹ̀ ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi. Dear good people of Oyo State, the past few weeks' events have made it imperative that I address issues that have to do with the internal security of our dear state. Barely a week ago, I had cause to call out members of the press who were allowing themselves to be used to stoke ethnic tensions among the good people of Oyo State. There have been stories in the press targeted at exaggerating the security situation in the state. However, we cannot overlook the fact that there have indeed been instances that cause concern. The fragile peace between the herdsmen and farmers in Okeogun is being threatened. Individuals who are not authorized are going around chasing people from their homes and causing mayhem. This assault on residents of Oyo State is not the way to further the Yoruba cause. Let me state that we shall not sit back and watch anyone make any law-abiding resident of Oyo State feel unsafe in their homes, farms, or business places. We are aware of some people circulating flyers and giving people ultimatums to leave their land. This is totally unacceptable and will not be condoned. The Constitution of the Federal Republic of Nigeria, 1999, as amended, which I swore to defend and protect, guarantees freedom of movement in Section 41(1), such that citizens are free to reside in any part of the country without fear. We're determined to preserve that right in Oyo State. Therefore, I'm calling on any individuals or groups planning to take any actions that will lead to the forcible removal of anyone from Oyo State to desist from taking such actions. Any persons who fail to abide by this directive will face the full wrath of the law. All local government and local council development area chairpersons are directed to work with the traditional rulers and the officers of the security agencies to ensure that peace is maintained in all parts of the state. So, Adébíṣẹ́ má ṣe àgbà ọ̀lẹ ní Yorùbá wí. Ẹ kúkú tí mo bá ṣe ń ṣe ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ dá ṣètò tẹ́ mọ tẹlifóònù nọ́mbà wa
ẹ pè wọlé, ẹ dẹ̀ lè darapọ̀ mọ́ mi lórí TikTok, àwọ̀ à ń bẹ̀ máa gbé yín wọlé. Bákan náà ẹ lè drop comment yín, máa pin ẹ̀. Màámi Adéọ̀kín, ẹ jẹ́ á bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín. Ẹ jọ̀ọ́ kí lẹ rí sọ sí fídíò tí Mákindé ṣe yìí mà? Ẹ ṣeun gbogbo ilé o, ẹ ṣeun Yèyé Dára, mo dúpẹ́ o fún ààyè tẹ́ ẹ fún mi. Ṣe rọ́rọ̀ yìí látìgbà tí mo tiẹ̀ ti gbọ́ ló ti rún mí nínú. Ìgbà míì máa kàn rántí, màá máa dá sọ̀rọ̀ nínú ilé pé ṣé ọkùnrin yìí ṣe sọ pé Yorùbá ni ṣá? Because kò yé èèyàn. Ṣe rí Governor Mákindé yìí, inú ẹ̀ ò dáa, ojú ẹ̀ cool but inú ẹ̀ ò dáa. Ṣe rí press release tí wọ́n ṣe yìí kò ń ṣe nǹkan tí Yorùbá nídìí ní ìdá yìí lélẹ́yìí. Because ó kàn dùn mí wípé kí ló ń pè náà pásítọ̀ tó sọ wípé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ sí Mákindé tó bá ti ń di end of his tenure wípé kó pray gidi gan o bọ́ eléyìí ò pray o, ó ti gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá, kò wá gbàbọ̀dẹ̀ fún Ọ̀yọ́ nìkan o, gbogbo ilẹ̀ Yorùbá ni. So lórí ọ̀rọ̀ press release yìí, ṣẹ́rí bó ṣe lọ lélẹ́yìí, ṣẹ́rí press release yẹn ó fẹ́ fi dá ọwọ́ bàbá wa Sunday Igboho dúró ni, ó dẹ̀ ní reason, ọ̀tá ló jẹ́ fún gbogbo wa, and number 2 nítorí bàbá wa President Tinubu ni. Ṣẹ́rí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí kò ń ṣe ọ̀rọ̀ bóyá nítorí pé àwọn ọmọ Yorùbá this àbá àwọn ọmọ Yorùbá that, ó ń tackle because ó ń tackle President Tinubu ni. Ó wá ń lo bàbá wa Ìgbòho láti máa fi tackle President Tinubu nítorí nǹkan tóun fún rẹ̀ fẹ́ ṣe, ó fẹ́ jẹ president. Ó dẹ̀ mọ̀ pé bóun ṣe wà yìí òun ò lè jẹ presidency, ó ti tán fóun. Ní PDP ó ti tán, ní APC kò tẹ̀ ní kankan ṣe pẹ̀lú APC. So rivalry lọ̀rọ̀ tó wà nílẹ̀. Ó wà pé kàkà kó má jẹ sìsì àfi ṣàwàdànù wípé ìbò Ọ̀yọ́ state yìí o, òun máa ba gbogbo ẹ̀ jẹ́. Bọ̀ yẹn wá nìkan kọ́, ó ti lọ darapọ̀ mọ́ àwọn bí nǹkan tẹ́ sọ, ó ti darapọ̀ mọ́ àwọn cabals. Àwọn cabals ló bá ń tò. Tó gbogbo tó dẹ̀ ti promise wọn tó that òun náà lè ní ipa tó máa, òun náà lè ní nǹkan tó yẹ pé wọ́n máa ṣe fóun náà, ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn. So Ṣèyí Mákindé òun kọ́ ló ń sọ̀rọ̀ pàṣẹ, bọ́ nítorí pé ó jọmọ àlè ilẹ̀ Yorùbá, òun ló fi gba àbọ̀dè fúnlẹ̀ Yorùbá. Kò wúwa ọmọ ọkọ, inú ẹ̀ ò dáa, kò fẹ́ràn àwọn ọmọ Ọ̀yọ́. Èyí tí wọ́n tó bá dẹ̀ ti fẹ́ràn ọmọ Ọ̀yọ́, ó fẹ́ràn gbogbo àwọn ọmọ Yorùbá lápapọ̀. For the past 3-4 months, if not even 5 months, Ọ̀yọ́ state yìí náà ni Ọ̀yọ́ state yìí. In fact, people gbọ́ nígbà tí Aláàfin wọlé, Ọ̀yọ́ state yìí náà ni. That's almost a year ń sìn, Ọ̀yọ́ sí gbogbo ilẹ̀ Yorùbá, Ọ̀yọ́ state yìí náà ni. Tó bọ́rọ̀ yìí ṣe rí, Mákindé ò kì í ṣe ẹni tó fẹ́ràn Yorùbá, kò dẹ̀ fẹ́ràn gbogbo àwọn ọmọ, in fact ó ń fi àwọn ọmọ Ọ̀yọ́ play politics ni. Mi ìdẹ̀wà mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ táwọn ọmọ Ọ̀yọ́ fẹ́ understand wípé Mákindé ń fà wọ́n play politics. Kò wá fi wọ́n play politics nìkan, ó tún wá ń fi ẹ̀mí wọn, òun lọ́ra àwọn torí ire local government, àwọn victims wọn kò yẹn. Nísìnyí olùwọ́gbà tó sọ pé ò fẹ́ ní private security nílẹ̀ Yorùbá, dé báwo la ṣe wá fẹ́ ṣe ọ̀rọ̀ àwọn ọmọ tó kó sínú igbó? Wọ́n ti rò pé àwọn ọmọ ọwọ́ làwọn ọmọ yìí, wọ́n ṣọmọ bóyá teenager, they are still ọmọ ọwọ́, àwọn ọmọ tó yẹ pé wọn ò tí ì lè doubt wọn mọ̀ sọ́wọ́ òsì wọn. Okay, sí yìí ó sọ pé ó máa gbé drone wá, ó máa ṣe surveillance helicopter, gbogbo ẹ̀ kò sí kankan tá a rí. Ó dẹ̀ ti lo 2 months, wọ́n ti lo 2 months nínú ibẹ̀ yẹn. Kí ló wá fẹ́ jẹ́ kó ṣe? Àwọn èèyàn tó dìde pé àwọn fẹ́ volunteer, àwọn fẹ́ wo báwọn ṣe lè help láti yọ àwọn ọmọ yìí jáde. Ìwọ tó wá dé ta, ó tún wá ní pé rárá o ò fẹ́ private security. Meanwhile, a month ago nígbà tó ra àwọn ọmọ yẹn ṣẹlẹ̀ gbàrà, the first thing tó sọ ni wípé o máa allow to sign into law wípé kí private security kó wà involved. Kí ló wá ṣẹlẹ̀? Òun lè fi máa mọ̀ pé máa yẹn ó ṣónú, kò sí òótọ́ lẹ́nu ẹ̀. Ó ṣò pé politics ni wọ́n play ní ìjọba Mákindé. Politics ló play from beginning to the end. Ohun tó ń ṣe nígbà ayé bomb blast tó ṣẹlẹ̀ àbí grenade àbí kí ló ṣẹlẹ̀ ní Bódìjà ń gbà yẹn náà, the same thing ni. The same thing ni. So gbogbo nǹkan tó play around sí àṣírí ẹ̀kọ́ tiẹ̀ ń tú ni, because ọ̀rọ̀ oríire yìí
ọ̀rọ̀ rírẹ̀ yìí ó kàn ń tú àṣírí ẹ̀ lóríṣiríṣi ni ẹ wò gbà tán bàbá wa Ìgbòho náà lọ sínú igbó yẹn tí wọ́n débẹ̀ ohun tójú wọn rí ẹnu ò lè sọ tán àwọn dẹ̀ mọ̀ pé ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ àṣírí tó máa tú ayé òun máa bàjẹ́ àwọn yẹn dẹ̀ tẹ̀ tí wá rí because mo wo program kan lórí àwọn ọlọ́dẹ ni lára àwọn tó tẹ̀lé bàbá wa Ìgbòho ni máa yẹn láti máa ní wípé ohun tójú àwọn rí ń bẹ̀ ẹnu ò lè sọ àfi kó ní kálukú wa ká lọ dira ká lọ tọ́jú ara wa dábàá ṣèyìn ọlọ́mọ ẹ̀ kọ́ fi ilẹ̀ Yorùbá pìtàn because ìjọba ò rẹ́dì fún wa so ṣé ní gbogbo nǹkan tí Ṣèyí sọ yẹn àpò ara ẹ̀ ló sọ sí o ìyẹn táwọn ọmọ Ọ̀yọ́ tó bá dìde ṣe báwo la tún gbọ́ lẹ́nìí sí tó ní oríṣiríṣi ṣẹlẹ̀ ní Ọ̀jọ́ òun la gbọ́ tó ń para wọn lórí èlò torí POS ẹyọ dágà síta ẹyọ àdá síta ẹrọ oríṣiríṣi síta tó fi dé pé ẹgbẹ̀mí lẹ́mìí ẹni yẹn Yorùbá nílẹ̀ wa ṣáwa Yorùbá lè lọ sí north sí kírú ẹ̀ lọ máa ṣẹlẹ̀ so ṣe rí gbogbo nísìnyí ọ̀rọ̀ tó sọ tó ní kálukú lè live ní anywhere tó bá wù wọ́n constitution Nàìjíríà sọ okay constitution Nàìjíríà sọ okay kọ́ dẹ̀ máa live ṣé wọ́n ti bẹ̀rẹ̀ sí pa wá báyìí ní right láti gbébọn àwọn ní right láti gbébọn. Are they living peacefully? And they are not even living peacefully. Ó náà ni they have the right to take káwọn hold the gun àwọn ò ní right láti protect ara wa tí ní ti bá dẹ̀ ṣẹlẹ̀ ẹ máa yọ̀ǹda wọn ní. So imagine ẹ wọ́n sì wọ́n tún sọ pé everybody has the right to live anywhere. Ṣé bàbá wa Ìgbòho ní pé kọ́ máa gbé nínú ilẹ̀ Yorùbá ni? According to what bàbá Ìgbòho gan sọ, ohun tí bàbá Ìgbòho sọ ni wípé kọ́ máa bọ̀ láàrin ìgboro kan wá gbé. Wípé ṣé inú igbó yẹn wá jẹ́bi tí èèyàn ń gbé? Àṣẹ constitution wa sọ pé àwọn reserved area wa tó tọ́ káwọn èèyàn máa gbé níbẹ̀. Is that a place for people to live? Kí ló ń pè ní reserved area? Forestry náà pé kí ni wọ́n lọ ń ṣe nínú ibẹ̀ tí wọ́n sọ bẹ̀ dìlú torúkọ wọn wà nínú constitution torúkọ wọn wà nínú orúkọ ọmọ Ọ̀yọ́ bàbá ni wọ́n ń pín nǹkan nínú Ọ̀yọ́ tí wọ́n ń pín nǹkan débẹ̀ that means there is a purpose táwọn people yẹn fi wà ń bẹ̀ gọ́vnà Mákindé dẹ̀ mọ̀ sí kò lè wẹ́ra ẹ̀ mọ́ gbogbo nǹkan tó ṣẹ̀ nínú igbó yẹn òun ò mọ̀ nípa ẹ̀ òun ló fi ṣe gbogbo àwọn steps to make wípé káwọn bàbá wa Ìgbòho kọ́ máa go further and unfortunately gbogbo ẹ̀ ní federal ń rí gbogbo ẹ̀ ní federal ń rí tó ń ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí Mákindé ó ti bà ayé ara ẹ̀ jẹ́ but lórí ẹ̀ náà ó sì ní for few months láti lò lórí oyè yẹn ó wá kù sọ́wọ́ àwọn ọmọ Ọ̀yọ́ táwọn bá gbéra táwọn ọmọ Ọ̀yọ́ bá dìde àbá wọn join ni wọn inú mi dẹ̀ wá dùn wípé okay o ṣèbí o sọ pé anywhere táwọn ọmọ àwọn anybody lè live ní Nàìjíríà you can stay anywhere you can live anywhere òun nìyí sí Ọjẹ́ta ló sì sọ̀rọ̀ yẹn ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ lọ́jọ́ sí táwọn yẹn ti yarí pé àwọn ò fẹ́ wọn ibùgàn àtẹ̀wá fẹ́ wọn láàrin ìlú ṣèbí Ìgbòho sì sọ pé kán sì wá gbé láàrin ìlú ni àtẹ̀wá fẹ́ wọn láàrin ìlú mọ́ báyìí sìn because ẹ̀yin tẹ̀lé wo ṣùṣù tẹ̀ ń gbé hàmdì kiri tẹ̀ bẹ̀rẹ̀ sí ṣoríṣiríṣi tọ́pọ̀ ọmọ onílùú. nílẹ̀ Yorùbá ẹ ti rọ́mọ Yorùbá tó ń lọ tiẹ̀ tó kúrò nínú ilé tó mú jágà sínú àpò. àbí tó mọ́ sọ nìyẹn kò sí tó jọ. àwọn ajáde pẹ̀lú àlàáfíà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ pé àárín àwọn ẹbí mi ni mo wà tí n báyìí kúrò ní sítì kan lọ sí sítì míì kò sógun kò sí wàhálà. ọlọ́pàá gan ló tiẹ̀ máa gbé. láì ní jágà tí ò bá jẹ́ wípé èrò burúkú wà lọ́kàn wọn. bí láìpẹ́ wọn ṣe rí láti ilẹ̀ nìyẹn wọ́n dẹ̀ ti bìlíìfì pé àwọn làwọn nílùú kò síbi táwọn ò lè rìn sí nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ tí ọ̀dẹ̀ tí Mákindé sọ níjẹta yẹn sì òun ló ń play out ń sí pé àtàwọn inú forest o àtàwọn nínú igbó àti nínú ìlú àtẹ̀wá fẹ́ wọn mọ́ because inú ẹ ṣàgbọ́kọ̀ táwọn ọjọ́ people yẹn sọ àwọn ọmọ Yorùbá wọn láwọn ò tiẹ̀ fẹ́ wọn kọ́ máa lọ gbogbo wa náà àdẹ̀ support kọ́ máa lọ ó wá kù sáwọn ọmọ Ọ̀yọ́ kọ́ dìde fúnra wọn kọ́ gbèjà ara wọn because kò yé èmi àbí bóyá torí pé màálù tá a dẹ̀ ń jẹ lóòótọ́ tó ló pé kíní ti ń di òótọ́ màálù tá a ń jẹ yìí ṣé ẹ̀ ní stop ẹ̀ báyìí because oríṣiríṣi là ń gbọ́ pé wọ́n ń sìn nǹkan sí wọn lára wọ́n ń gbé oríṣiríṣi sí wọn lára normal màálù táwa Yorùbá gan ń sìn kò sí mọ́ ìgbà because àwa Yorùbá náà à ń sin màálù bọ̀ nísì gbogbo ìtawà ń sìn gan wọ́n ti gbogbo ẹ ti lọ tàwọn Fúlàní òun ló wà ń tà ń sìn oríṣiríṣi náà ti fi sí wọn lára tó ẹjọ́ ọwọ́ ọmọ Ọ̀yọ́ ló kù sí báyìí o táwọn ọmọ Ọ̀yọ́ bá dẹ̀ dìde àwọn yòókù náà wá ṣe kí ni wọ́n dìde ẹgbẹ́ tó ṣẹlẹ̀ ní Lagos State
tí nígbà ayé Fáṣọlá nígbà tí ìwọ tó jó didi gọ́vnà tó ní pé anywhere anybody lè gbé ẹgbẹ́ gọ́vnà former gọ́vnà ó ṣe ló ń kọ́ àwọn àlèmájírì ẹ̀ tó ń kọ́ àwọn fúlàní yẹn kọ́ máa lọ ìlú wọn because ó mọ̀ pé wọ́n mess up Lagos state ni ìṣòdì pé Mákindé ìṣòdì wọ́n kọ́ wọn ti trailer ni wọ́n fi kọ́ wọn ó ṣò wípé Mákindé ọwọ́ Mákindé ò mọ́ in any way ọwọ́ ò mọ́ rárá so bọ́rọ̀ yìí ṣe lọ ọwọ́ àwọn ọmọ Ọ̀yọ́ ló kù sí tọ́wọ́ àwọn ọmọ Ọ̀yọ́ bá ti dìde àwa náà á dìde pẹ̀lú wọn mo sọ yìí mo dúró ná ẹ ṣeun mà. ẹ ṣe ìyá mi kí n tó wá máa lọ sí ọ̀dọ̀ Mr. Kilo mo ti sọ fún wa gbogbo ẹ̀yin òwò tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wá èmi ní kọ́kọ́ ni mo wá sórí ètò lénìí ó yẹ kí Mr. Kilo wà pẹ̀lú mi gẹ́gẹ́ bí màámi Adé Ọ̀kín Princess Adé Ọ̀kín bí wọ́n ṣe wà pẹ̀lú mi bọ̀ network ọ̀dọ̀ wọn ní country tí wọ́n wà òun ló ń ṣe bákanbákan bọ̀ wọ́n wà pẹ̀lú mi ní orí TikTok kí n tó lọ sí ọ̀dọ̀ wọn ẹ jẹ́ kí a play video yìí. wọ́n tó bá fẹ́ gbèlú wa mọ́ bọ̀ ń gbòòrò ká mọ́lé ẹ̀ ká mọ̀nà rẹ̀ ẹni bọ̀ tá a bá ti bánu forest criminal ni. ṣe gbọ́ gbogbo ọmọ kóòtù ajíire o gbogbo ọmọ ìran mi ojúlówó o gbogbo ọmọ ọkọ kóòtù ajíire gbogbo ọmọ ọkọ Yorùbá nílé lóko lẹ́yìn odi tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ àbí tẹ́ máa padà rí fídíò yìí ṣe gbọ́ nǹkan tọ́mọ yín tó sọ ṣe gbọ́ nǹkan tí Sunday Adéyẹmọ tí gbogbo wa mọ̀ sí Ìgbòho ṣe gbọ́ nǹkan tó sọ ẹjẹ́ ń tútù play. wọ́n tó bá fẹ́ gbèlú wa mọ́ bọ̀ ń gbòòrò ká mọ́lé ẹ̀ ká mọ̀nà rẹ̀ ẹni bọ̀ tá a bá ti bánu forest criminal ni. ṣe gbọ́ ó ní ìwọ Fúlàní kí lẹ lọ ń gbé this is 2026 for God's sake èwo ni ò tí ì yé àwọn Fúlàní èwo làbọ̀rọ̀ tí ẹ máa gbénu gbógun ìran baba ńlá baba tèmi ò gbé nínú igbó àsí inú igbó kí ló dé tán sì ń gbé nínú igbó ní 2026 tán lè báráàlú gbé tí ó bá jíyàn gbé láàrin ìlú tó bá fẹ́ wá jíyàn gbé ẹ wá sáàrin ìlú ẹ wèlé wọn yálà wọn wà nínú mọ́tò wọn travel àbí wọn ń lọ bìkan àbí inú ilé àbí kankan tẹ́ bá ti jí wọn gbé ẹ sáwọnú igbó lọ tí Ìgbòho bá wá bọ́ síta wípé kí lẹ ń ṣe nínú igbó níbi tí ilẹ̀ lójú dé nísìn kí lẹ ń gbé kí ni irú ìgbésí ayé wo lẹ ń gbé nínú igbó ẹ máa bọ̀ ìwọ tó o bá fẹ́ gbé nílẹ̀ Yorùbá ní kó má bá wa gbé má gbé nínú igbó mọ́ ó yá máa bọ̀ inú igbó kọ́ làwa Yorùbá ń gbé àkíṣọ̀bọ lórí igi wọ́n ti gbé ọ̀bọ gan wá sáàrin ìlú máa kẹ́rù kó kẹ́rù ẹ̀ máa bọ̀ wá gbé láàrin ìlú tó o bá ti ní hidden agenda ẹ jẹ́ ká gbé kọ̀lé ẹ kálẹ́ o ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ mà. Yes sir. ṣé ẹ bínú pé mo interrupt. Interrupt èmi náà mo ní pé ká pè wọlé àjọ ń ṣètò ni. ẹ ṣe mà á lè ṣe fún yín. àmì sà. ẹ ṣe mà ẹ bá ń kí àwọn dáadé àtàwọn àbúrò àtẹ̀gbọ́n. wọn á gbọ́. ṣe rí kí nǹkan fẹ́ káwọn èyí ó dùn mí pé. ṣé ẹ lè bá wa gbóhùn sókè díẹ̀ sí sà. ẹ ò kékun ó dùn mí pé ẹ dé àwọn ìlú yẹn rí òye òun lẹ ṣe ń wo àwọn ẹ̀yà wọ́n pè ní Fúlàní bí èèyàn gidi gẹ́gẹ́ bí àwọn ọmọ Yorùbá ṣe jẹ́ èèyàn gidi ẹ̀dá tó burú jù lágbàáyé ni ẹ̀yà Fúlàní òun ni Ọlọ́run ṣe nà wọ́n lẹ́gbàá tó pé wọ́n ní ìlú ṣẹlẹ̀ má jí pé wọ́n ṣe pọ̀ tó kò síbi tó jẹ́ ìlú Fúlàní gbogbo àgbáyé so ìbínú yẹn kó wọn nílùú yẹn ó wà láǹkan tó ń ta wọn lára tó ń ṣe pa anybody. Yes. Mo tún sọ ìyá mi mo tún sọ sẹ àwọn Sanusi àbílẹ̀gbẹ̀ àwọn wòlé tí ó jẹ Central Bank yẹn rí àtàwọn tó jẹ gómìnà yẹn torí pé wọ́n rí owó jí ló jẹ́ kán calm ìkankan náà jọ ní gbogbo wọn kò sí ìkankan tó wúlò kó bá kàwé l'Amẹ́ríkà kó kàwé ní London ṣé rí nǹkan tó ti wà nínú wọn yẹn tó jẹ́ Fúlàní yẹn ní yọkù nínú ẹ̀jẹ̀ mo ní tẹ́ bá ti ráyè lọ wo fídíò rí ẹbí bọ̀ ẹ ṣe máa ń wo àwọn èèyàn nígbà tó wà láyé tó wájú tó máa ń wo àwọn èèyàn láyé bẹ́ẹ̀ pé kó jẹ́ ayé ìgbà tí ó ní ìbọn kó kàn pa everybody. Wọn nífẹ̀ẹ́ ẹ̀yà tí ò bá ti ń ṣe ẹ̀yà Fúlàní bọ́ọ̀lù sì dá wọn nìyẹn. Ẹ gbàgbé pa pé àwọn pàdé bí wọ́n ṣe gọ́vnà àwọn lọ́wọ́ ìrọ́ kò sí kankan tó máa wá tó jẹ́ ẹ̀yà Fúlàní tó máa ṣe
kan nílẹ̀ rẹ̀. ó dà tí Fúlàní ò bá láìkẹ̀ ẹ̀yà míì tá dẹ̀ ń rí traces ẹ̀ ẹ jọ kí ló dé tí gbogbo àgbáyé mọ̀ wípé tó bá ti pàdé Fúlàní ó ti kàgbákò ó ti rí Fúlàní ó ti rí kú kí ló dé tó wá ń pa wá tí gọ́vnà Ṣèyí Mákindé tó rí tí ó ìwà ní lọ́wọ́lọ́wọ́ tó ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ tí wọ́n jí àwọn èèyàn gbé tán tí ìmọ̀ fẹ́ tí wọ́n situation wọn sìn tí a wá rí lára àwọn aráàlú tó sọ wípé kí wọ́n má wá jí wa gbé mọ́ tí gọ́vnà Ṣèyí Mákindé ń sọ̀pọ́ọ̀tì àwọn terrorists against ọmọ ìlú tó fẹ́ protect wa ẹjọ́ kí lẹ rí sọ sáàrin yẹn sà. ẹ ṣùgbọ́n ṣe rí kan tó ṣe rí pé ẹ lọ padà sí ayé ìgbà bàbá wa Awólọ́wọ̀ the same Fúlàní náà ló kó sí àárín wọn dàárín wọn rú tó ń jẹ́ kílẹ̀ Yorùbá kó tòrò the same Fúlàní náà ló tún wọ àárín Tinubu àti Ṣèyí Mákindé tó ń fẹ́ kílẹ̀ Yorùbá kó tó tòrò bí Ọlọ́run ṣe dá wọn nìyẹn kò sí ìlú tó ti máa ń ṣe kan gidi àníkẹ́ padà sí Niger Republic ẹ ṣáà mọ̀ ìlú tó ń pè ní Niger àwọn náà gbé Niger Republic ló gbé fún Faransé tó fi kó gbogbo nǹkan wọn bẹ́ẹ̀ ẹni pé gbàgbọ́ ti lé president yẹn dàgbà tó jẹ́ Fúlàní ẹni pé Niger ń sìn jẹ́ ẹgbẹ́ òkú wàhálà nípa Niger mọ́. Thank you. ẹni pé Traoré ó pa gbogbo àwọn tó jẹ́ Fúlàní tó gun ọ̀kadà wá sílùú ẹ̀ ń gbà ó pa wọn látòkè ní ọ̀hún ẹ̀ ló ti ṣètò owó tán. The same Mali táǹpẹ̀ ní Mali ni àwọn Fúlàní disturb the same Fúlàní náà ló disturb Senegal wèrè tó kù Senegal tẹ́lẹ̀ ó fẹ́ gbé Fúlàní síbẹ̀ ẹni tó jẹ president sí ó láti lọ gbé sínú prison bóyá bí 1 year or more than something of that nature mi ṣe bẹ́ẹ̀ rántí kí ni yẹn lọ́tọ̀ nígbà táwọn Senegal jáde pé sẹ́ àwọn ò fẹ́ ní Fúlàní tó bá ti ṣọmọ Senegal ṣé àwọn tó ń pè ní dèrí Senegal dé àdéwọ̀ lọ́ọ̀f tí ìyẹn bá sọ pé Fúlàní tó bá ní Fúlàní lòun ló wá láti Senegal kò ń ṣọmọ Senegal wọ́n ṣe gbalẹ̀ ní Nàìjíríà ṣe gbalẹ̀ káàkiri tẹ́ bá lọ sí Guinea Bissau the same Fúlàní lè máa bá bẹ̀. Good. ẹ bá wa bá Mákindé sọ̀rọ̀ ẹ fi Ọ̀yọ́ state ẹ bá wa fi kọ́ Mákindé lọ́rùn ẹ bá wa fi Ìgbòho torí a rí wípé Mákindé ò fẹ́ kí ẹni other person kó dún ní Ọ̀yọ́ state mọ́ báyìí àfọwọ́ nìkan ẹ bá wa fi Ìgbòho kọ́ lọ́rùn èyí tí wọ́n ṣe fún ní 2021 a padà mọ̀ wípé ó wà wẹ́ẹ̀ nígbà tó fẹ́ wá sílẹ̀ tí a bá gbúrò anything pé láì ní sàkání Ìgbòho ìwọ ni o torí kò sí gbogbo nǹkan tí Ìgbòho ṣe lọ́wọ́ tí president Bọ́lá Ahmed Tinubu àti gbogbo àwọn tó gbé Nàìjíríà dání lásìkò tí wọ́n wà wẹ̀ kí ni nǹkan gan tí Mákindé wá fẹ́ mú jáde mẹ́ tó ṣe ń gbógun ti gbọ́. ẹ̀tọ́ náà gbé dé ọ̀dọ̀ ẹ̀ kó wọ́n á ti tán pé àwọn máa gbé agbára fún agbára tó náà máa gbé fún yẹn òun ló yà òun náà ní wòlé sí kò wọ́n bí pé nọ́tà ló máa decide agbára Nàìjíríà ṣẹ́gẹ́tì wọ́n bí pé àwọn Fúlàní náà máa decide agbára Nàìjíríà so ní wíwẹ́ pé àwọn tó bá ti gbé wèrè kan wá tó ti gbé àìdíà kan wá wọ́n á kọ èèyàn ọmọ Yorùbá síra wọn ẹ ṣe gan ni God bless you bàbá ó ti pẹ́ tí wọ́n ti máa ń ṣe kinní yẹn àsìkò ti tó tí ìwà tèmi gẹ́gẹ́ bí ọmọ kóòtù àjíire Yorùbá tá máa kọ́ ọmọ Yorùbá tó bá dẹ̀ lọ gbowó ẹ̀mí Tinubu ikú pa ẹ́ this time around àṣírí ẹ̀ máa tú síta remember kó tó gbowó lọ́wọ́ wọn wípé ayé social media lélẹ̀ bóyá ibi tẹ́ ti ń ṣe meeting wọ́n ń rìkọ́dù ẹ̀ àwọn fúnra lára wọn náà máa gbowó wá fún yín àwọn náà máa rìkọ́dù yín àwọn náà máa gbé yín jáde ṣẹ́rí wèrè tẹ́yìn ọmọ àlè àárín wa máa ń dánwò fún gbogbo àwọn bí ọmọ Yorùbá ẹgbẹ́ yín àsìkò yìí ẹ ti rógo lẹ̀kú ti mú yín lọ́wọ́ God bless you bàbá mi. ẹ ṣe lẹ́ẹ̀kan sí màá tún play fídíò yìí kí gbogbo wa ká tún gbọ́ lẹ́ẹ̀kan sí. wọ́n tó bá fẹ́ gbèlú wa mọ́ bọ̀ ń gbòòrò ká mọ́lé ẹ̀ ká mọ́nà rẹ̀ ẹni bọ̀ tá a bá ti bánu forest criminal ni. Mr. Kilo ẹ bá wa hàn mute bà mí ẹ jọ nínú fídíò kékeré tí mo gé yẹn tí Chief Igboho ti ń sọ wípé ìwọ Fúlàní kí ló ń gbé nínú igbó fún tó o bá mọ̀ wípé ò ní ẹni hidden agenda kó ẹbí ará ọ̀rẹ́ àtẹrù ẹ̀ máa bọ̀ wá bá wa gbé láàrin ìlú ṣùgbọ́n tí Mákindé wá sọ wípé ìṣe ni Ìgbòho lọ ń halẹ̀ mọ́ àwọn Fúlàní kí wọ́n fi ilẹ̀ Yorùbá sílẹ̀ ǹjẹ́ ní ẹni tìtẹ́lẹ̀ bá wa sọ láàrin yẹn sà. ẹ kú ètò lẹ́ẹ̀kan sí mo ní ọpẹ́ méjì kan láti dúró lọ́wọ́ Ọlọ́run àmọ́ kí n tó dúró ọpẹ́ yẹn náà mo kọ́kọ́ kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pé wọ́n kú iṣẹ́ takuntakun lẹ́yìn tẹ́ bá parí ìjọba yẹn lẹ́yìn oṣù méje síbi tá a wà yìí
Ọlọ́run á san yín lóró ẹ̀san báyìí náà pẹ̀lú èyí tí ọpẹ́ mi ni wípé mo dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu Ọlọ́run tó lù. Mr. Kilo ẹ bá mi fèsì ọ̀dọ̀ mi bí Mr. Kilo ẹ fèsì ọ̀dọ̀ mi bí ó rẹ̀ pẹ́ tán gájẹ́tì méjì papọ̀ ọ̀dọ̀ mi ní kẹ́ concentrate sí torí àròjọ musolókun mind yín ti ń wà divided. I can feel it here. Ẹ ṣé. So ọpẹ́ mi ni wípé bàbá Tinubu orí ọ̀fẹ́ tó fún Sunday Igboho tó jẹ́ pé ó jẹ́ kí àlàáfíà sì máa jọba ní ilẹ̀ Yorùbá lẹ́ni ìbáṣe ọpẹ́ kejì ni wípé Ọlọ́run tí ò fún irú Ṣèyí Mákindé ní àǹfààní láyé Buhari ká ní pé ó wà láyé Buhari. Fídíò mẹ́ta lẹ play èkíní òun ni ti bàbá Oyèdókun Máṣegérí bàbá inú àwọn ọmọ Ọ̀yọ́ ń dùn sí Ṣèyí. Mr. Kilo. Èkejì òun ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ibẹ̀. Hello Mr. Kilo. Mo ń gbọ́ yín o. Kí ló dé tẹ́tọ̀ gájẹ́tì méjì? Hello. Kí ló dé tẹ́tọ̀ gájẹ́tì méjì? Ẹyọ kan mo fóònù mo lò. Bọ̀ ó dẹ̀ pé kankan wà bẹ́ẹ̀ ń ṣe kankan bẹ́ẹ̀ yẹn ó distract yín concentrate pẹ̀lú mi I can feel it here sir. Kò sí òjò omi òjò ló rọ̀ ẹ má bínú òjò ló rọ̀ o. Ok à ń gbọ́ yín. Ṣé ń gbọ́ mi? À ń gbọ́ yín. Hello. Ok. Nípa kan tí ẹ sọ̀rọ̀ lé lórí àkókò ń bọ̀ Ṣèyí Mákindé gbogbo ìgbésẹ̀ tí ẹ ń gbé yìí tó dàbí pé ẹ ń ṣe bíi pé bóyá ẹ̀yin lẹ́nu ní ẹ̀yin ni ẹni ọ̀la oṣù méje péré lọ lẹ́yìn oṣù méje yìí àwọn kan náà dúró dè yín tó jẹ́ pé wọ́n jù yín lọ nígbà yẹn kò ní sí agbára ní ọwọ́ tó ṣẹlẹ̀ pàápàá jùlọ ní ìlú Ọ̀jọ́ ní èní bàbá ń sọ yìí wípé gbogbo ẹnikẹ́ni kí ló mú wọn gbé nínú fọ́rẹ́ǹsì tí ìbá ṣe pé ìwà àbòsí àti nǹkan tí wọ́n fẹ́ ṣe. Okay, Mr. Kilo, hold on. Ẹ jẹ́ ká gbé kọ́ọ̀lì. Mr. Kilo, ẹ bá wa pause, ẹ má bínú. Ẹ bá mi pause, ẹ jẹ́ kí sáré gbé kọ́ọ̀lì. Hello. Hello kọ́lá, ṣé dáadáa lẹ́wà o? Ẹni Ìgbò. Ẹni Ìgbò. Ó ti yá o, gbogbo ọmọ kó o tún ajíire. Ọmọ yín lélẹ́yìí ó yá. Ẹni, introduce yourself to the whole world. Mo kí gbogbo wa pé a kú dédé àsìkò yìí Oòduà gbé wa kò ní gbé ọ dálẹ̀. Orúkọ tèmi ni Eniola Matthew ọmọ Olúṣọ̀gá ọmọ Ìjẹ̀bú alárẹ̀rẹ̀ mi wà ní ìṣọmọ àlè. Ìjẹ̀bú this way. Ọmọ Yẹmí. Okay, ara alẹ́ ti rí làwọn o. Ọlọ́ọ̀sẹ̀ ọmọ Ìjẹ̀bú àjẹgbàdúrà amṣọmọlè àwọn ọmọ Ìjẹ̀bú ní the richest in the whole world. Anyway, it's all right. God bless you, Bami. Ẹni, you are welcome. Sí orí ètò tèmi. Ìdí tí ẹni tí ẹ ti mọ ẹni lánàá kó tó dòní gbogbo ìrìn àjò wa ìjàgbara orílẹ̀-èdè Yorùbá ẹ ti mọ ẹni tí a sọ. So kí ni mo wá fẹ́ mú jáde lórí ìpè tó pè wọlé ni wípé mídíà ìlú ẹkùn recruitment tí a fẹ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ a ti ṣí platform ní orí WhatsApp fún àǹfààní ẹ̀yin tí ẹ fẹ́ darapọ̀ mọ́ wa tí ẹ pè mí tí ẹ lè reach mi ẹ jọ̀ọ́ ẹ pè Eniola
Matthew Eniola Matthew ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹni wàá bá mi fi tó bá drop kó bá mi kọ telephone number ẹ sí orí show kí n lè pin ẹ kí àwọn èèyàn lè mú ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi gbogbo ibikíbi tó bá wà káàkiri àgbáyé tó bá ní interest láti darapọ̀ mọ́ wa fún recruitment Ìrù Ẹkùn Media Group má hesitate láti pè mí àbí kẹ́kọ̀ọ́ pé Eniola àti ń recruit àwọn èèyàn a dẹ̀ ti ń ṣe screening ó lè ti dá ní program ẹ tẹ́lẹ̀ bí yóò ti ń run program lóyàdà lórí TikTok, Facebook, YouTube, anyone tó bá ní interest láti sọ̀rọ̀ lórí nípa Ìrù Ẹkùn láti fún Ìrù Ẹkùn ní support ẹ ti rí wípé bébì ni ó nídìí feeding breastfeeding ó nídìí feeding bottle ó nídìí oríṣiríṣi tó bá wá lo Love Ìgbòho má hesitate láti kàn sí wa pè mí sí orí telephone number mi tó bá reach mi pé Mr. Eni a máa drop telephone number wọn láìpẹ́ máa pin ẹ kí ẹ lè mú telephone number wọn láti kàn sí wa kí a lè add yín sí orí group bẹ́ẹ̀ ni after tá bá parí screening a máa ṣe workshop níbi tí àwọn tí ó jẹ́ original tó lọ ka ìwé pé à ń present àwọn journalist gbogbo ẹ̀ tán tún jù mí lọ lọ́jọ́ orí tán mọ̀ jù mí lọ káàkiri àgbáyé wọ́n máa wà ń bẹ̀ pẹ̀lú wa tí wọ́n máa tútọ̀ wa níbi a ṣe máa present and some other thing kó tó di wípé a máa wá bọ́ síta fún further any other iṣẹ́ tá a bá fẹ́ ṣe kí dẹ̀ ni nǹkan tá a fẹ́ ṣe fún Ìrù Ẹkùn a fẹ́ fún ní support ni gbogbo iṣẹ́ tí Ìgbòho ṣe a rí ìgbìyànjú ọmọkùnrin yẹn òun ní kọ́kọ́ ló wà nílẹ̀ Yorùbá kò sì sọ wípé òun nìkan ṣùgbọ́n ìwọ̀nba tí agbára tí wọ́n gbé ní sàkání ọ̀dọ̀ tiwọn òun ni wọ́n ń ṣe èyí tí ọ̀pọ̀lọpọ̀ fi ń kó tì wọ́n online mo rò wípé wrong thing nìyẹn nígbà tẹ́ ti rí ẹnìkan tó ti dìde tó ń ta bíọ́bíọ́ ẹ̀yin náà ẹ kóra yín jọ tẹ́ bá mọ̀ wípé ẹ lè ṣe ẹ̀yin náà ẹ kóra yín jọ ẹ ṣe títí yín ilẹ̀ Yorùbá dẹ̀ fẹ̀ Ọ̀yọ́ state ni Ìgbòho ọmọ Ọ̀yọ́ state ni a ní àwọn akíkanjú lẹ́kìtì a ní londo a ní lógùn a ní ní Lagos a ní ní Kwara a ní ní Kogi ojú ọ̀run tẹ́yẹ ẹ fò láì fapá gúnra wọn ẹ stop láti máa gbógun ti Ìgbòho online láti máa frustrate iṣẹ́ ọwọ́ ẹ̀ tó o bá mọ̀ pé o good o lákíkanjú o dẹ̀ lè ṣe nǹkan tá à ń sọ láti protect ìran wa o ṣe dànù o ṣẹ̀ṣẹ̀ ń dúró kán wá fún ẹ lówó o ní nǹkan ṣe ni Ìgbòho ná owó ara ẹ̀ ó ná owó ara ẹ̀ ìwọ náà gbìyànjú kó o náwó má kàn sọ wípé torí o fẹ́ gbowó o ti rí as a business ó lè jẹ́ ìwọ ló máa kàn ó lè jẹ́ bí ẹ ló máa kàn next OPC tí wọ́n dẹ̀ wá sọ di wèrè online agbọ́lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wípé àwọn Fúlàní terrorist wọ́n jí àwọn ọmọ OPC gbé ní Kwara mi ìwà mọ̀ bẹ́ẹ̀ yọ́n ti lọ gbà wọ́n lẹ́sìn. ẹ ṣe yìí dára ẹ ṣe yìí dára I have one or two things to say about. jọ̀ọ́ nítorí Ọlọ́run bá mi sọ Yorùbá pọ́nbélé àgbọ̀ panyá. mo ní one or two things láti sọ nípa bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. ó yá àgbọ̀. Ìgbòho Òòṣà is a great man in Yoruba land. Yorùbá. ẹ má bá wọn já ọ̀pọ̀lọpọ̀ wíwúra o. Ìgbòho Òòṣà is a great man. Akọni ọmọ Yorùbá tọkàntọkàn ni. Ìgbòho Òòṣà òdodo wọ anybody yín o bí kò ṣe pé kẹ́ fún ní support prayer and everything that is take. Ìgbòho Òòṣà Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà no. I personally èmi tí mo sọ̀rọ̀ yìí èmi mọ ẹ̀pà tí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àwọn kan lè sọ pé mi lu chief ọ̀ bí àmì ìporúkọ yẹn lé ọ ní ọmọ ọba ló lè pe ọba ní orúkọ. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá tó gba àwa ọmọ Yorùbá tọkàntọkàn àti àwa tí a wà pẹ̀lú Ìgbòho ní mídíà o ní àjìjàngbara o ẹ jọ̀ọ́ ẹ má dalẹ̀ Ìgbòho o ẹ má dalẹ̀ Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ọmọkùnrin yẹn ó dúró tán ó dúró re ebi ò pa o ìyà ò jẹ o nǹkan tí Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà máa jẹ ní ayé Ọlọ́run Elédùmarè ti gbé ní ọwọ́
mo wá bẹ̀ wá gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáláyé, all the media, let's give full support. Ẹ jẹ́ ká fún bàbá wa ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣá, ẹ jẹ́ ká fún wọn ní full support, because mi mọ̀ tí mo ṣe lè sọ, kò sọ gbọ́n àwọn máa sọ tátàtà díẹ̀ torí ọmọ aládìkún ẹ̀ ní wálẹ̀ o, ẹ̀ ní jábọ̀. Gbogbo ọmọ Yorùbá pátá tó ń sọpọ́tì Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣá, ẹ̀ ní wálẹ̀, ẹ̀ dẹ̀ ní jábọ̀. Ẹ máa kéré oko délé. Ẹ wo Ìgbòho ṣá, ó wà fún gbogbo ọmọ Yorùbá. Ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Àjòjì ò ní gbalẹ̀ wa lágbára Ọlọ́run. Àjòjì kò ní gbalẹ̀ wa lágbára Ọlọ́run. Lágbára Elédùmarè. Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣá, ẹni tí Ọlọ́run rán sí wa ni. Ẹ jẹ́ ká ṣòtítọ́, transformer ni tá máa fi mú iná sí ilé oníkálukú, tí ìmọ́lẹ̀ máa tàn sílẹ̀ Yorùbá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Paríparí ẹ̀, bàbá wa Tinubu Olúdòde, ṣé ẹ mọ̀ ẹ́ pé tá bá porí ìṣàsùn, a máa porí ìkòkò tán fi sí. Ṣé get me? Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ní làákàyè ni o, tẹ́ wà lórí pé bí kẹ́ máa ṣe social media kẹ́ fi máa pawó sápàrà yín, tẹ́ bá ṣe ro ti ara yín náà, ẹ máa ro bàbá ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Ẹ má do de anybody, but Yèyé Dára, God bless you. You will never fall. Ẹ ní ṣubú, ẹ ní dànù. Gbogbo ẹ̀yin followers Chief Yèyé Dára àti Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣá, none of you will lack, none of you have a sorrow. Ẹ ní mọ̀ ìbànújẹ́, ẹ ní mọ̀ kọ̀rọ̀. Ogun tọ́lọ́run ti ṣẹ́ kò ní péré mọ́. Alálẹ̀ máa gbé gbogbo wa o. Irú ẹkùn kò ṣeé fi lájà lọ́wọ́ o. Ọjọ́ ní tí yín o, ọjọ́ dẹ̀ ní tí àwa náà lágbára Ọlọ́run. Ẹni ìgbò. Ọmọ aládùúgbò bàbá mi respect. Ẹni bẹ́ẹ̀ni, ẹni ó mọ nǹkan tó máa ṣe fún mi torí àsìkò wa. Jọ̀ọ́ kó tó bá ti drop bá mi kọ telephone number kí n lè pin ẹ̀ fún àwọn èèyàn láti pè kí o lè bá wa recruit wọn. Ó bá mi add wọn because ọwọ́ tèmi dí, èmi náà add wọn, ìwọ náà lè add, kò ní jẹ́ mi nìkan, you understand? Jọ̀ọ́ nítorí Ọlọ́run. God bless you, bami. So ẹ̀yin èèyàn mi, ìyẹn ni ti Ìrù Ẹkùn Media. Gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ, ìwọ tí o bá like láti darapọ̀ gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀, yálà o ti ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ àbí o ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀, kò sí problem ńbẹ̀. A pín owó kó má di pé ṣe ló fi wá powó, mi ò fẹ́ wàhálà o. A fẹ́ fún Ìgbòho ní support ni o. A dẹ̀ fi àsìkò yìí bẹ̀ gbogbo mídíà tó wà online tí ọ̀rọ̀ bá yé. Nínú fídíò tí Mákindé ṣe yìí, pẹ̀lú ìwọ̀nba àlàyé tó ṣe ń bẹ̀, kò séèyàn tí yóò mọ̀ wípé Ìgbòho indirectly ni Mákindé ń bá sọ̀rọ̀. Òun náà la dẹ̀ ti rí nínú bíbẹ̀ yẹn wípé kí ni Ìgbòho sọ tó wárántì kan tó le tó báyìí tó di wípé ẹ lọ mú Ìgbòho, afẹ́ cancel security kọ̀ọ̀kan, any private security kò gbúdọ̀ ṣe kí ni, kò gbúdọ̀ wọ uniform. Kí ló dé tí wọ́n gbúdọ̀ wọ uniform? Ṣé Àmọ̀tẹ́kùn ò wọ uniform? Ṣé OPC ò wọ uniform? Ṣé Àgbẹ̀kọ̀yà wọn ní uniform wọn? Àwọn private security tó register gan tó ń ṣe bodyguard tí wọ́n ṣe gateman, wọ́n ní uniform. Kí ni Mákindé ń wí gan tí ò sọ, tí ò yà lẹ́nu? Ṣé hatred náà ló rúbọ Mákindé lójú tó dá extent tí ò mọ̀ nǹkan tó ń sọ mọ́? Ṣé nítorí Ìrù Ẹkùn ti ní yúnífọ́ọ̀mù títí ẹ̀ ló ṣe dogun? Yúnífọ́ọ̀mù tẹ́ ẹ sọ kí ẹ lè máa mú 1+1 mọ́ra wọn, kí ọ̀rọ̀ lè máa yé yín, kẹ́ lè máa mọ iye wọn tí wọ́n gang up lórí Ìgbòho. Ṣé ẹ rántí Gumi Oníbẹ̀? Ṣé ẹ rántí Gumi Oníbẹ̀, Gumi Ìwò? Ṣé ẹ mọ̀ wípé nígbà tí ó bẹ̀rẹ̀, tí ọ̀rọ̀ Ìrù Ẹkùn jáde, tó bẹ̀rẹ̀ sí ní ṣe fídíò against Ìgbòho, òun náà make mention of the same thing. Ẹ má tètè máa gbàgbé nǹkan. Ó ní èèyàn kan a kàn máa ṣe gbá kan, a kàn máa ṣàwò kan, ó kàn lọ káwọn èèyàn jọ kó uniform, wáì tó ṣe máa fàyè gbà kó máa ṣe kó máa wọ uniform, kó máa ṣe nǹkan kan. Gumi Ìwò, Mufti Ìwò,
àwọn ọmọlékéwú tó brainwash wọn tó ń kọ́ ní jihad ṣe bó rí kíní vẹ́ẹ̀sì tó kó sí wọn lọ́rùn yúnífọ́ọ̀mù náà ni ó ní gúrùpù tiẹ̀ tó rẹ́gísítà o àwọn gúrùpù tiẹ̀ tó dá sílẹ̀ ibo ló ń jà fún Palestine gúrùpù tí mufti Ìwó Gumi Ìwó tó dá sílẹ̀ kò ń ṣe fún protection ọmọ Yorùbá kò ń ṣe láti dáàbò bo ilẹ̀ Yorùbá àbí ìran Yorùbá ó dá gúrùpù ọmọ Yorùbá sílẹ̀ ní ilẹ̀ Yorùbá nínú ìran Yorùbá ó kó àwọn ọmọ Yorùbá jọ láti máa protect Palestine láti máa jà fún Palestine ẹ bá wa béèrè lọ́wọ́ Gumi Ìwó ìjọ ṣó ń gbé ní Palestine àwa rí ojúlówó ọmọ ọkọ Yorùbá òun náà kó gúrùpù jọ ó kó yúnífọ́ọ̀mù sí wọn lọ́rùn láti protect wa lẹ́nu ikú gbogbo wọn wá dìde wọ́n bẹ̀rẹ̀ sí ní gbógun tì í ẹ jẹ́ ká gbọ́kànlé ẹ jẹ́ ká gbékànlé ẹ káalẹ́ o kọ́là. ẹ káalẹ́ o yìí dára. ẹ káàbọ̀ sórí ètò bàbá. ẹ kú ètò. yes sir. yes sir yes ma. mo kí mo yìí ẹ ṣe ẹ kú àgbálẹ̀ wa lọ́wọ́ àwọn àbíkù lẹ́yìn jẹ́ àbíkù dààmú ẹni. lágbára ní tẹnugbó bí ọwọ́ lágbára náà. yeye mo fẹ́ tọ́mọlẹ̀ sí nǹkan kan fún yín lónìí. yes sir. tí mo dẹ̀ fẹ́ sọ yìí a tún lè hẹ́ẹ̀bù ọ̀rọ̀ tẹ́ ń sọ pẹ̀lú ọ̀rọ̀ Mákindé. Go to America. Mi ò pé ó wà ní UK or wherever ibi tẹ́bi dé ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. okay. ṣé mo pé private security ló ń help gbogbo àwọn state police tí wọ́n ní local kìíní tí wọ́n ní. tí sì ń bá ṣẹlẹ̀ lẹ́ni ìwé torí àwọn people they are just traveling. wọn ò kọ́ ìṣe ibi tí wọ́n ń lọ wọ́n lọ ń kówó pamọ́ ni wọ́n lọ ń ra property síbẹ̀ yeye tí sì ń bá ṣẹlẹ̀ tí ọlọ́pàá bá dé ọwọ́ private security náà ti máa bẹ̀rẹ̀ ìbéèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ so far. ẹni bá mi kọ líǹkì yẹn bá mi kọ tẹlifóònù nọ́mbà ẹ má bínú sáà ń gbọ́ yín. around the scene yẹn crime yẹn ọwọ́ rẹ̀ bá yẹn òun ló máa ṣàlàyé fún ọlọ́pàá ní tó ṣẹlẹ̀ crime tó ṣẹlẹ̀ sórí ẹ̀yìn because èmi ò tí understand Ṣèyí Mákindé gbogbo kàwé gbogbo tó kà ó kàn fi ń kówó jẹ ní Ọ̀yọ́ state ó fi ń fìtínà àwọn èèyàn gbogbo àwọn èèyàn tó bá ti dìde gbogbo wọn ló máa tẹrí wọn bá gbogbo àwọn tó bá fẹ́ ṣe rere ní state yẹn ò ní jẹ́ kí wọ́n ṣe bí ẹni wọ́n nìkan ni ìwọ nìkan ni ó ṣe tètè pọ́ síbẹ̀ yẹn o kàn ń ta gbogbo ibẹ̀ yẹn rú wàá tó bá kúrò níbẹ̀ kí ló fẹ́ kí báwo ló ṣe fẹ́ kí ìgbẹ̀ yẹn rí lọ́bìnrin lọ́wọ́ àwọn tó ti ṣe ṣáájú tí wọ́n ṣe bóyá ṣe yánmọ́yánmọ́ yẹn náà kí ló gbẹ̀yìn wọn. because kíní ti wà clearly sí everybody nísìnyí báyìí pé o ò fẹ́ kí wọ́n gba àwọn ọmọ yẹn sílẹ̀ àwọn yúùtù tó dẹ̀ tún fẹ́ dìde o ò tún jẹ́ kí wọ́n dìde o tún gbógun tì wọ́n o náwọn tọ́ọ̀gì tiẹ̀ ọ̀rẹ́ ẹ̀kú ti sọ fún wa ṣe o ti jẹ́ kó yé wa bẹ́ẹ̀ ṣe ń gbà àwọn èèyàn jáde bẹ́ẹ̀ ṣe ń mú wọn wọlé. you yourself you are under crime tó mọ̀ ìwọ gan crime kìíní ló ń ṣe because ìwọ ló kọ́kọ́ sọ wípé kí wọ́n rẹ́gísítà kí wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe tán orí wọn rẹ́gísítà kò tún wọ́n lára náà kò tún ní pé kí wọ́n má ṣe tó ṣé bàbá ẹ̀ gangan ni Fúlàní ni tó jẹ́ pé màmá ẹ̀ ni ọmọ Ọ̀yọ́ state because ọ̀rọ̀ ẹ̀ kò yé wa Ṣèyí Mákindé ẹ̀yin tẹ́ jẹ́ mídíà ẹ̀ mo mọ̀ pé máa ń dúró lórí program káàkiri tí Ṣèyí ṣe tó bá kúrò ní orí gọ́ọ̀nà kínní tó wà yẹn wọ́n gbọ́dọ̀ prove ẹ̀ ogun ò yàtọ̀ sí Kúnmí fún ilẹ̀ Yorùbá òun gangan ni Kúnmí ta ní ilẹ̀ Yorùbá because mi ò tí ì gbọ́ rí even gbogbo other state n ò sọ́kọ́ condemn any private security kí ló dé kí ni problem kí ni bàbá Ìgbòho ṣe fún ẹ. bí Gani ṣe tẹ́ lágbọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà bẹ́ẹ̀ ni wọ́n náà ṣe máa tẹ́ kúrò lórí post tó wà ẹ́ gbogbo ẹnu mo fi sọ bí Gani Adams bó ṣe tẹ́ káàkiri bẹ́ẹ̀ ni wọ́n náà ṣe máa tẹ́ o máa tẹ́ lọ́wọ́ ọba o máa tẹ́ lọ́wọ́ jòyè bó ibi tó ní ìdè o máa tẹ́ jù bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run lọ́la àwọn tó ti jìyà lórí gbogbo nǹkan tó ń ṣe fún wa lọ́yọ̀ọ́ state yẹn ìwọ náà máa tẹ́ ni ìtìjú ló máa dẹ̀ fi kúrò níbi tó wà yẹn
go to gbogbo country tó wà kọ́ra táwọn ní private security náà wọ́n dẹ̀ rán ara wọn tó bá tó ti register kí wàá ní problem yìí ẹ̀dẹ̀ kówó ọ̀hún náà kọjá bí tẹ́ wá lè ra fẹ́fẹ́ kí ló dé ẹ jẹ́ káwọn masses ẹ jẹ́ kán ní ẹ jẹ́ kí masses ẹ jẹ́ ká ní kí ló dé kí ni problem yìí tí wọ́n ṣe ń ṣe káàkiri western world nìyẹn síbẹ̀ wá develop ẹ̀dẹ̀ lọ́ọ́ ra lé síbẹ̀ lọ́ọ́ ṣe gbogbo ẹ̀ ẹ máa bí ó tún bọ̀ ẹ ṣe gan ni kò sí nǹkan kan tí màá yá ṣe nítorí ti dúró igi tí olúwa ti gbìn ni kò sẹ́ni tó lè fàtú irú ẹkún ti dúró kò ṣeé fàtú. ẹ ṣe gan ni bàbá nǹkan tó kù fún ẹ sìn kò ju oṣù 9 lọ bá máa wo nǹkan tó máa gbẹ̀yìn ẹ àkàrà tó jẹ́ yẹn ká máa wò ibi tó máa pọ̀ sí. ó jàkàrà ó fomi tẹ ó lóun ti jàkàrà òun ó jàkàrà rẹ̀ ẹ ṣe gan ni. Masbi ẹ̀yin èèyàn mi tẹlifóònù nọ́mbà Ẹniọlá Olúṣọ̀gá òun lélẹ̀ ẹ lè pe tẹlifóònù nọ́mbà 09050545426 at the same time ẹ lè pe Masbi gbogbo wa la mọ̀ Masbi TV ẹ̀yin tẹ́ bá ní tẹlifóònù nọ́mbà Masbi TV tí ẹ fẹ́ darapọ̀ láti jẹ́ lára Ìrù Ẹkún Media Group ẹ bá wa kàn sí Masbi TV bẹ́ẹ̀ bá yẹn ń pe Ẹniọlá ẹ bá wa pé Masbi náà ẹ bá wa pé Masbi náà ẹ bá wa sọ fún wọn ó kọ́ yẹ pé Masbi pé àti gẹ́ẹ̀tì Masbi máa ń difficult ni táìmì ìgbà tá a bá máa ní ìdí ẹ̀ la máa pe fóònù ẹ̀ kò ní dáhùn ṣùgbọ́n ẹ bá wa kàn sí Masbi jọ Masbi tó bá pè ẹ́ bá wa gbé kọ̀ làwọn èèyàn kó dẹ̀ bá wa attend sí wọn kó direct wọn síbi tó yẹ kó direct wọn sí jọ nítorí ọlá I know you are a very busy man jọ má bínú. You are not doing it for me. You are doing it for your boss. Bàbá. Bàbá tíátíá. Ìgbòho òòṣà. Ẹni little tìta bá lè ṣe. Wúrà mi ṣáàlà ní o. Ẹni tìta bá little tìta lè fi fún ní support. Ìdí ni wípé Mr. Kilo mò ń bọ̀ o. Ṣé rí ọ̀rọ̀ Ìrù Ẹkún Media. Ìrù Ẹkún Security sorry. Tí a bá dìde fún ẹ má bínú ẹ jẹ́ agbékọ̀lé ẹ kálẹ́ o. kókó ètò yìí ṣe dáadáa lẹ́wà. bẹ́ẹ̀ ni o ẹ káàbọ̀ ìyá mi. ọmọ ẹ kúṣẹ́ àwọn alálẹ̀ àtọyìn lẹ́sùn dáadáa. àmín. ẹ má bínú brọ́dà mi Ẹniọlá ṣùgbọ́n wà lórí ètò ń bẹ̀. wọ́n wà mí wọ́n á máa gbọ́ yín. brọ́dà mi Ẹniọlá àwọn wèrè mídíà kan máa fẹ́ pè yín o wọ́n máa sọ àwọn ọmọ wọn lórúkọ tíjà wọn àti bàbá wọn ò sọ wọn ẹ má dá wọn lóhùn o wọ́n máa tó pè o wọ́n máa ní kí lẹ wá dọ̀dọ̀ dára dá ní ọmọ kan tí dára gbà lọ́wọ́ ìyá alájà wọn àwọn olórí burúkú àwọn ajímàṣeré nínú ayé ẹ má dá wọn lóhùn o. ẹ ṣe ìyá mi. bàbá Ìgbòho bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ bàbá Ìgbòho bẹ́ẹ̀ náà ni yèyé dára nífẹ̀ẹ́ bàbá Ìgbòho ó ti yé yín bẹ́ẹ̀ ní ti gbogbo ara nífẹ̀ẹ́ bàbá Ìgbòho àdẹ̀fẹ́ kí bàbá Ìgbòho ṣubú ẹ má dá wọn lóhùn àmọ́ kan máa pè yín tó bẹ́ẹ̀ làwọn náà sì tètè ránṣẹ́ sílẹ̀ fún wọn àwọn oníkọlù òpó àwọn oníkọlù sọnù. kó bá mi rìkọ́ọ̀dù anybody tó bá pè tó ní kí ló wá lọ sọ́dọ̀ dára ẹni ìjọba mi rìkọ́ọ̀dù. ẹ má dá wọn lóhùn ẹ rìkọ́ọ̀dù voice note wọn. bọ̀ ẹni nà máa fẹsẹ̀ látàyè ojì ló ń pè yìí. àwágò ráyè wèrè gan mọ́ lọ́wọ́ ta wà yìí wàláì tẹ́ bá gbé wá a máa gbé wá fún yín padà ní ẹ̀yin ají má ṣe àwọn ọ̀lẹ́ ìbìnà àwọn wèrè àwọn ọmọ ìrankíran ẹ má dá wọn lóhùn o àwọn náà balẹ̀ Yorùbá jẹ́ o àwọn náà jẹ́ ká dé ibi tá a máa ta tó yẹ ká dé o. àfi Ìrù Ẹkún Media àfi pawó o. àwọn làwọn ń ṣe o wọn ò jẹ́ káwọn tó ṣiṣẹ́ wọn ò jẹ́ kó ṣiṣẹ́ ìdí àbòsí ìdí ọ̀tẹ̀ ìdí ọ̀bàyéjẹ́ wọ́n fi táyé Yorùbá nation rú òun náà máa wá kiri o ẹ má dá wọn lóhùn. àfi Ìrù Ẹkún Media pawó o àfi gbowó lọ́wọ́ èèyàn kankan o tó bá di kàràǹgídá pé Ìgbòho bá ní ká bá òun ká dá sí financially á jẹ́ kẹ́ ẹ mọ̀ o but for now Ìgbòho ò rányàn kankan lọ fi gbowó wá o tó bá lẹ́ni mídíà tó wá bẹ́ẹ̀ tó dá nídìí kankan tó gbowó lọ́wọ́ ẹ̀ o kò sanwó nù ní o. ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tẹ́ fẹ́ ṣe tẹ́ fẹ́ darapọ̀ mọ́ Ìrù Ẹkún Media ẹ bọ́ta lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀ ẹ jẹ́ ká support iṣẹ́ gidi tí bàbá Ìgbòho ń ṣe iṣẹ́ dáadáa tí bàbá iṣẹ́ takuntakun tí bàbá Ìgbòho ń ṣe
gbogbo ẹ̀yin tọ́jọ́ pé ẹ̀ ní jẹ́ kí orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ní ìsinmi ẹ̀ ní sinmi láyé ẹ̀ ní sinmi lálìkẹ́ àmọ́ lágbára ògbọ́n náà bẹ́ẹ̀ ṣe ń ní àwọn èèyàn lára nínú ìlú yẹn tí ẹ̀ jẹ́ kí wọ́n rí ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà fi ṣe láyé wọn ẹ̀yin kò ní àlàáfíà bẹ́ẹ̀ fi lé pọtí bẹ́ẹ̀ fi ọ̀nà òrùka wà láì omi ẹ̀kọ́ ló máa padà jẹ́ fún gbogbo yín ṣe fẹ́ máa tó ṣe tán tí ń palẹ̀ mẹ́rù yín báyìí ẹ máa palẹ̀ mẹ́rù yín o wà láì kẹ́ lọ́ máa palẹ̀ mọ́ ẹ̀yin àtọ́lọ́run àti fàyín lẹ́kọ̀tọ̀ ọlọ́run lọ́wọ́ ṣẹ́nu pàwọ́ àwọn ọmọ ìlú àlágbára lórí yín àláṣẹ lórí yín ṣùgbọ́n ẹ̀yin láṣẹ lórí àwọn ẹ̀yin lè pa àwọn Fúlàní wá pé kí wọ́n máa pa wá kọ́ máa bá àwọn ìyá wa sùn kọ́ máa ṣe oríṣiríṣi fáwọn ìyá wa ṣùgbọ́n agbára tẹ́yìn ń lò yẹn ẹ̀rọ tí táwọn kan ti kúrò mẹ́ lọ́jọ́ àwọn kan wà bẹ́ẹ̀ ẹ lọ bèrè kí ló kẹ̀dẹ̀ ayé Àbáṣà ikú burúkú làbáṣà padà kú gbogbo ẹni tẹ́ jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá nísìnyí ikú burúkú lẹ máa kú èpè la máa fún yín nìkan gbogbo yín a máa wo ìpè. ẹni múùtì náà kí ló ṣẹlẹ̀ gangan. gbogbo yín a máa wo ìpè fún yín ni tẹ́ bá gbọ́ pé ẹni fẹ́ jẹ́ kí ilẹ̀ bàbá ńlá bàbá wa kọ́ ní ìsinmi tẹ́lẹ̀ ẹ máa gbàbọ̀dé wá fún wa lórí ilẹ̀ bàbá ńlá kú wa a máa wù yín lépè ní torí àwọn máa padà sílé ilé làbọ̀ sí oko tiwa ilé làwọn máa dé sí ọkọ̀ orí wa sọlẹ̀ síbẹ̀ ni bó ṣe bí yín síbẹ̀ bóyá ọmọ àlè tiẹ̀ níyìn gan tó dáhùn àwọn tó lóyún yín àmọ́ bí tẹ́tí wá ẹ̀kọ́ gúnrẹ́rì dọ̀pọ̀nọ̀pọ̀nà ṣọ̀ṣọ̀n ojú òtì yín bẹ́ẹ̀ ṣe